الله 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 إلا الله أسأل ولن ترى أعجز مني فما لشدة أقوى ولا أحمل وحيلتي ضاقت وصبري انقضى ولست أدري ما الذي أفعل فأنت باب الله أي مره أتاه من غيرك لا يدخل أتاه من غيرك لا يدخل إذا رضي الإله فلا شقاء ولا حزن يلوح ولا بكاء ولا عسر يدوم على الليالي فلله المشيئة والقضاء فلله المشيئة والقضاء ولله أسماء حسان إذا دعا إليه بها داعي أجاب ولبى سلام وفي ذكري سلام سلامة وفي مؤمن أمن لنا يوم نلقاه وفي مؤمن أمن لنا يوم نلقاه فليتك تحلو وليت الذي بيني وبينك عامرا وبيني وبين العالمين خراب إذا نلت منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب. اللهم صل على روحي على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صل وسلم على جسده في الأجساد آمين. صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة ترديك وترديه وترضى بها عنا يا رب العالمين. آمين. نعم. أهلا حبيب الله جئت سلامة للعالمين ورحمة وكمالا للعالمين ورحمة وجمالا. àwa tí à ń ṣètò báyìí ẹ jẹ́ ká yan èèyàn péréte. àwa tá a nàró ti pọ̀ jù ẹ̀rù ó máa bà àwọn èèyàn.
àwọn tẹ́ ẹ jẹ́ elétò kódà yẹn tẹ́ wà ní entrance yẹn àwọn tí ń bọ̀ tí wọ́n ti rí apá nàró wọn láti ìbẹ̀rẹ̀ ètò ẹ̀yin náà jókòó alága àwọn youth ẹ sọ fún wọn kí wọ́n ó jókòó. bó o lọ ti pilẹ̀ tiẹ̀. أهلا حبيب الله جئت سلامة miskin. للعالمين ورحمة. àwọn tí wọ́n ń yọ̀ ń bọ́ ànábì ò tí ì dé. أهلا a sì gbọ́ orúkọ ànábì àdákẹ́bá. صفي الله جئت سلامة ìyá àdínì. للعالمين ورحمة وكمالا. ìyá àdínì. للعالمين ìyá àdínì. ورحمة وكمالا. ìyá àdínì. àmírà àgbà fún gbogbo ìlú Ọ̀fà. bẹ́ẹ̀ ni. ahalan. جئت سلامة. ilé Olugbense la wà yìí. للعالمين ọmọ yéèjì. ورحمة وجمالا. ọmọ ọ̀tá ò gbáyé. للعالمين ورحمة وجلالا. gbàtẹ́ gbókò ànábì jẹ́ ẹ̀yọ́. tọ́ba tiẹ̀ láwẹ̀ ń gbọ́ ṣèbá tí ń wò sínú lọ́ọ̀kẹ́. kò jìnnà mọ́ kí ló tún kù láàrin wa àti sínú. أهلا حبيب الله جئت سلامة. mo lọ sí Benin Republic. ọmọ Olugbense àwọn apàdé mi ní àjàṣe Port Novo. للعالمين ورحمة وجمالا. ọmọ Olugbense ní Benin ní mọ̀lmọ́lá. للعالمين ورحمة وجمالا. àwọn Olugbense ní ọ̀kan lẹ́nì. للعالمين ورحمة وجلالا. mo sì lè débi kú ọ sẹ́mi mi rẹ̀ jọ sọ̀rọ̀ nígbà mo ń travel bọ̀ ni Òṣogbo lèmi rẹ̀ ti sọ̀rọ̀ mo tún wá sí débi kú ọ. للعالمين ورحمة وجمالا. Ifá òròlú ni ti ń bọ̀. أهلا حبيب الله. gbàtí mi àtàyè kò tán sọ̀rọ̀ yẹn mo ṣẹ̀ wọ Òṣogbo ni. جئت سلامة bẹ́ẹ̀ ni. للعالمين ورحمة وجلالا. ẹni tí yóò máa àárín bàbá wa kejì àti bàbá mi tó bá dọ̀rùn kan kò lè mọ̀. الله. Imam Hussein tó bí dáàdi tèmi رحمه الله. aṣọ kan ní ẹjọ́ wọ̀. ìwọ tọrọ ò bá yé lọ́bà tó sẹ́kù tọrọ yé wọ́n sọ ọmọ ẹni tèmi ṣe nínú ilé. أهلا حبيب الله جئت سلامة. bàbá dáàdi mi àti bàbá wa bàbá kejì ní ẹjọ́ pẹ̀lú ọ̀dọ̀ àfa àṣàkóso. للعالمين
ورحمة وجلالا. tí bàbá tí a bá wá bí tí a bá sinra wọn débi orí kéke bí tí lè bí tìbẹ̀ lẹ́yìn kò lé bí níbi lọ́ọ̀dì àwọn kọ́lá wọlé níbi àwọn sẹ́ńtírì abdulrasaki níbi tí a bá kọjá abẹ díẹ̀ níbi àpáta tí a bá sinra wọn díẹ̀ bàbá tó wá sí yẹn padà wá wọn ò tún lọ wọn ò tún padà oríta náà máa ti dúró kódà èmi ti ń wọlé ṣàkóso lọ́ọ̀kan ìwọ náà ń wọlé rẹ̀ já máa lọ báyìí. للعالمين. bí n bá ní jára wọn bí ìyá àtẹ̀mẹ́sẹ̀lẹ̀ lọ́kọ́ lè mọ́mù sẹ́mi ẹni ò fi lọ́kọ́ ni. alájà nura ọmọ bàbá aládẹ̀jọ́ bóòlù sí lọ́kọ́ lè mọ́mù. وليس بإنسان ولا عاقل. bàbá abdulrahman tó nílé kóńdé ogun yẹn. من لم يعي التاريخ في صدره. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. وليس بإنسان. àfẹ́kànnì bàbá dáàdì mi alájà wà wùlé àfihàn ọmọ bàlárábè sábà pé inú lẹ́yìn náà ti rí fẹ́. ولا عاقل. من لم يعي التاريخ في صدره. adúgbò fọlọ́n. ومن وعى أخبار من قد مضى. kejì. أضاف أعمارا إلى عمره. ní 2002 tí ń farí ní maka ọmọ Olugbense ló bá ń farí mi aláàjì Kẹ́hìndé ọ̀ndà. ومن وعى nígbà tí táwa ní múná. أخبار من قد مضى. ẹni tí mo gbórílẹ̀ fún kó fa ṣé mo dá òtí ran wọn ni. أضاف أعمارا إلى عمره. أضاف أعمارا إلى عمره. adúgbò fún Ọlọ́run. الحمد لله. ètò youth Olugbense ṣe yìí gbogbo ọmọ tí ò bá ti ṣe yìí lójú ayé bàbá rẹ̀ ò lẹ́yìn. Allah. ìyẹn máa gbaṣẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ ni. bí mo ti gbà á lọ́nà tó bí mi láti kéke ọmọ ọdún 16 mo ti gbà á lọ́wọ́ wọn. ومن وعى أخبار من قد مضى. gbogbo ẹ̀dá tó bá mọ ìtàn àwọn ẹni tó lọ tó gbé sórí tí òjì ó parun. أضاف tó de ìtàn wọn mọ́lẹ̀. أعمارا إلى عمره. أضاف أعمارا إلى عمره. Alhaji Muritala Raji Muritala odi ṣé wọn mọ̀ pé léwu náà ti bí ìyá tèmi ni. ọ̀ẹ̀dẹ̀ tí wọ́n ní ọ̀ẹ̀dẹ̀ tí bàbá ìyá mi kọ́kọ́ ní olówó alẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀ẹ̀dẹ̀ àfa báyìí ní ayé gbajẹ́jẹ́ o kan tó wá kó pẹ̀tẹ́ẹ̀sì kejì ní títì ojú orí ìyá tèmi nù. ilé tó wà ní ìkúlé Alhaji náírà gángan dáǹsì ẹ̀jẹ̀ ń ṣe àgbẹ̀dẹ́mbẹ́ níjọ́ òun tí bàbá alẹ́ olúwa ń ṣe àgbẹ̀dẹ́mbẹ́ níjọ́ òun tí ń rọ góòlù ń bẹ̀ ọ̀ẹ̀dẹ̀ bàbá ìyá tèmi nù. وليس بإنسان. Yusuf Akande orí olówó adóodò. ولا عاقل. من لم يعي التاريخ في صدره. ẹ̀yin youth tẹ́ dá yìí lẹ̀ ẹ ní parun àtọmọ tí náà. àmín. kí ló tẹ̀yìn àgbò bá ń sàmì. ẹ mọ̀ kí gbogbo ohun tọ́mọdé ò bá tí ì dá sí ẹ̀mí rẹ̀ ò ní gùn. wọ́n rìn lórí ọ̀rọ̀ yìí wọ́n ṣe iṣẹ́ síbẹ̀yìn lẹ́kọ̀ọ́ kún ọ wá wọn ò mọ bá a ti jọ jẹ́ pẹ̀lú bàbá ń lè dùndún náà màmá bàbá àti wọn bàbá àti mi ìyá kan bàbá kan ló bí yàn gbogbo Ọ̀fà mo bá tán.
وإنما bẹ́ẹ̀ náà ní pópó màmá tí àgbà pẹ̀lú bàbá mi ìyá kan bàbá kan ló bí ẹ. وإنما غنيمة الإنسان bó ṣe rí nù. شبابه والخسر في تواني. a dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله. ẹ bá mi dúpẹ́ jèrè. àwọn Olugbense ẹ jẹ́ á dúpẹ́. a yin anabi Muhammad. rí bá anabi ṣe tó lọ yín o. وإنما غنيمة الإنسان. mo kí bàbá tí ẹ bá kù lórí ọmọ ọba ń bí. mo kí wọn torí nǹkan kan ò ní ga kó má lò lórí. gbogbo tó bá ga tí ò bá lò lórí yóò tètè parun. kò ní jánu nù. àwọn dà mo ti mo mọ wọn. bàbá ṣé mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa ẹ jókòó. شبابه والخسر في التواني. Yahya. شبابه. bí a ṣe tó lọ́jọ́ orí náà very handsome. Yáyì. abẹ́rẹ́ bí a ṣe yáyì ni. alájọ Yahya ọmọ ọba Yahya. وإنما Mọ́gàjí àgbà. mo kí yín bàbá Mọ́gàjí mo kí yín. mo kí àfáà wa tóbìnrin ò gbọdọ̀ jẹ́ ọkọ tí wọ́n ń jẹ́ animọ́sàhún. obìnrin yà sáhún òkìní rẹ o. وإنما غنيمة الإنسان. àfáà wa animọ́sàhún mo kí yín púpọ̀. شبابه mo kí gbogbo ọmọ Olugbense ọmọ ọba. والخسر في Yẹ́múlẹ̀ èdè. تواني. mo kí àwọn tí wọ́n wá láti Benin Republic àtàwọn kànlé. mo kí àbá wa Sheikh Abdulrahim Kejì. wòlíì ọmọ wòlíì. ó yẹ ká bí èmi kí ló dé tí ọba Kejì fi máa lo tẹ̀sùbá àdínkù òrùkẹ̀rẹ̀ nígbà míì. ẹ dákun àgbàlagbà ló bí àwa ọ̀dọ̀ wọn sì ni mo gbé. وإنما ó dáa nínú yúùtì tó wà ń bì aṣọ òní kọ́lò tí wọ́n ya ganjú Kejì sí kí ni kọ́lọ̀ rẹ̀ olómi búlù ní báyìí ni. وإنما غنيمة الإنسان àbí ìtumọ̀ yín náà. شبابه والخسر في تواني. mo kí ìyá àdínní gbogbo Ọ̀fà àmírà àgbà. ẹ kú iṣẹ́ tọ́lọ̀ ń lókù tẹ́ ẹ máa ṣe lọ́jọ́ orí yín ẹ tí o bá túmọ̀ pé Ọlọ́run lókù tó yẹ kó òun kọjú sí kò fẹ́ parí ẹ dáadáa nù. ولما قسى قلبي mo fẹ́ yí lọ báyìí. وضاقت مذاهبي. mo kí ìyálọ́jà of the source ẹnì rókárí ìyálọ́jà general. جعلت الرجاء Allahu Akbar. إني لعفوك سلما. mo ń kí ìyẹn bọ̀ nìyẹn o. mo kí ìmáàmù wa ní mùsùlùmí fàlàáfíà bàbá ní pópó ṣubùlì wọ́n tọ́ báwọn ń fọ mílíkì méjì. تعظمني ذنبي tọ́ tiẹ̀ mú kọ ṣé o ṣubúlì. فلما قرنته
small but mighty. بعفوك ربي Nínú àfa àgbà lọ́fà lónìí ni. كان عفوك أعظم. Ó kò lọ́jọ́ orí, ó kò ní pé ó jogún bàbá rẹ̀ ni, ìmọ̀ ń bẹ tààrà. Ṣé o sì búlí Makéw? تعاظمني ذنبي فلما قرنته Mo kí bàbá ọlọ́rẹ̀. بعفوك ربي Mo kí bàbá dùndú. أنا عفوك أعظم. Bàbá dùndú tiwantiwa. بعفوك ربي Bàbá dùndú. أنا عفوك أعظم. Mo kí Prince Abdulrauf kejì. فما زلت ذا عفو Ní Allahu Akbar. عن الذنب لم تزل Alága ní ń bọ̀. تجود وتعفو منة وتكرما. Ẹ jẹ́ kí alága àrọ̀rùn ó jókòó. فما زلت Alága àrọ̀rùn. ذا عفو عن الذنب لم تزل Alága mi nù. تجود وتعفو منة وتكرما. Ọlọ́lá láàrọ̀. تجود وتعفو منة وتكرما. Àṣàlátù fẹ́ ń ṣe Ọlọ́run. عليه وسلم. Ọ̀rẹ́bù Ọlọ́run ni. Mo kí yín. فما زلت ذا عفو Olúwé. عن الذنب لم تزل Bó o lọ ìyá lọ́jà. تجود وتعفو Tàfà ìjọba. منة وتكرما. Tàfà ìjọba nù. تجود وتعفو منة وتكرما. تعاظمني ذنبي فلما قرأته بعفوك ربي. Torí ń táwa yanjú ń bí. نعم. Mo kẹ́yìn council of elders. Ẹ̀yin àgbààgbà. Torí orí sẹ́ríkì Yorùbá ní gùsò. ألست الذي غذيتني وهديتني. Tá a bá lọ gùsò ní 80s 70s 80s. Ọwọ́ àbátà máa dé sínú. وما زلت منانا علي ومنعما. Ajé ìgbé ló jòkóhùn. Haram Street. Ẹ jòkó dáadáa. Ẹni Ọlọ́run tóbi. الله أكبر. Àwọn ọmọ Olugbense ní náà. Kí ni Imam fẹ́ sọ? Mo rí pọ̀ ti tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́. Dákun yọ fóònù rẹ̀. Mọ́jọ́ rò ní ó sọnù. فما زلت ذا عفو عن الذنب لم تزل. Ẹlẹ́kẹ̀ẹ́ gbọ́ mi. نعم. Ojú owó. Ẹ dákun. Ìlú kẹ̀ni tí ń bọ̀. Wá sí mi ẹlẹ́kẹrin nílé ni. تجود وتعفو. Ẹni tí wọ́n sì ń fẹ́ràn mi mẹ́fẹ̀ẹ́nu ṣàdúrà lásán. Ṣiṣẹ́ kí n lè nísìmí. bẹ́ẹ̀ni ṣiṣẹ́ tọ̀ Tó o bá ti ń sọ ọ́ tán ń dà mí láàmú irọ́ ló ń pa. yóò lọ ń pa ẹlẹ́tàn ni ọ. Ẹ ṣiṣẹ́ kí n lálàáfíà. Àsìkò táwọn yòókù náà rò wọ́n náà nàró. nàró Ẹ kí ẹ lẹ́ẹ̀kan náà kà sí mi lẹ́ẹ̀kan náà. sinmi lẹ́ẹ̀kan náà. Ifá ọ̀rọ̀ lónìí ti ń bọ̀. أعوذ بالله من الشيطان الرجيم. Ààfin sì ni mo gbà lọ. بسم الله الرحمن الرحيم. Wọ́n sì tún ṣe wáàsí lálẹ́ yìí. والذي جاء بالصدق وصدق به
mo kábíyèsí ọlọ́fà. أولئك هم المتقون أولئك هم المتقون. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ pè mí kí ni ń ṣe láyé gan èmi la mú kù kí la fi di ẹ̀yin àgbàlagbà lẹ jókòó yìí kejì èmi ní nǹkan náà àsìkò àwa wo ayé kò sí sinmi mọ́ ìbí wa káàkiri kí ni òjì ó sí mọ́ tí òjì ó sì sinmi ẹ méjèèjì kò ń sọ fúnra mi sí. والذي جاء بالصدق kí ni òjì ó sí mọ́ وصدق به alága kí ni òjì ó sí èmi lẹ́yìn ní tálága mi ò ní alájà ẹ kọjú sí mi ìyá wa ìyá àdínì kíní kan bẹ tí ò lè jókòó dòdò kó fi mí lẹ́nu àti sọ ọlọ́run fi mí joyè lásán ó complete ayé mi fún mi àájẹ àmú perfect àáwọ̀ ká lò kó sẹ́kù perfect ká mọ̀yàn perfect ibi tá à ń gbé perfect n tá a fẹ́ very okay. والذي náà ní sọ tá a fẹ́. جاء بالصدق àṣẹyìn bàbá ìwà yìí àṣẹyìn tẹ ẹ nílà ànímọ́. àwọn tó ti dá 70 kọjá níbí ẹkú bọ́lọ̀ sí ní ká yé ó bá yín bẹ́ẹ̀ ti bá ayé ti bá yín báyìí ẹ sì rí ibi sá lọ ẹkú rọ́jú ẹkú gbàkádàrá abáyé ṣe bá yín ń tẹ́ ẹ bá ẹ̀mí wá gùn òun wá ṣe kí ni ẹ ló bó ṣe bá yín ni mo lọ wí. والذي جاء بالصدق mo kí ti fa síwájú ọ̀fọ̀fà. وصدق به ẹ bá ń kí bàbá. أولئك هم المتقون. mo kára ju olówó gádà. أولئك olówó gádà. هم المتقون. ẹ bá ń kí wọn ẹ jọ. mo kàn tó kù náà tẹnu mi ò kàn tẹ́ ẹ mọ̀ wọ́n. náà. لهم ما يشاءون عند ربهم. لهم ما يشاءون عند ربهم. ọlọ́sẹ̀ kan. ذلك yóò fọṣẹ wẹ̀yà lónìí. جزاء المحسنين. láti lọ nínú. ذلك táyé ọlọ́sẹ̀ tẹ́ ń wí lò. جزاء المحسنين. àsìkò tí mo fẹ́ lò ẹ̀sùn kì. àṣekì ni ò sí mọ́. bàbá Anímọ̀sáhùn Anímọ̀sáhùn junior ni. Anímọ̀sáhùn akéwùgbà ọmúra ọmọ ní bàbá nù mú lẹ́nu ọtún fún lọ́kọ̀ akéwùgbà mọ́tò mọ́kúá ni mọ́tò ti dé. inú yìí máa dùn sí nǹkan bá ní ọkọ̀ tí wọ́n bu èmi láyé ọdún yìí ló pé 22. bí mo ṣe wí nísìn àǹtí ṣe pátì yóò ti máa bínú ọ̀rọ̀ pátì sì ká ń sọ ọ̀rọ̀ èèyàn tó wúlò là ń sọ ọ̀rọ̀ òdodo ó ṣe kí ni wọ́n ti ń dáhùn ẹ gbọ́ ọdún níyàlẹ̀ wúlò. والذي جاء بالصدق. kí ni ń pè lódodo màmá ẹ lọ wo àwọn ẹni sí àwa lónìí Prince Abdulrauf ǹjẹ́ ẹ̀ ń sí ọwọ́ gan lódodo mọ́ Allah. ẹ dá mi ló ọkọ̀ tá a gbé lọ kí la gbé lọ kí la gbé bọ̀
ọkọ̀ la gbé lọ indomie bẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀yẹ ń ṣe owó lódodo òun lẹ̀ fi nílé kọ́ lẹ̀ fi lálùbáríkà mọ́. nígbà tó wò tí pọ̀ báyìí ẹ̀ṣẹ̀ wọn ń kọ́lé mọ́lé ni torí wọn lódodo sìmẹ́ntì mélòó lẹ́pẹ́ lò tẹ́ bá lọ bí búlọ́ọ̀kù míì tẹ́ bá jì nísẹ̀ ọyún bó lè sóde kejì ni yẹ̀pẹ̀ ọkọ̀ kan sìmẹ́ntì àpò méjì bójú bá rọ̀ kò ṣeé gbé yóò mọ̀ tu ni bí èrí ẹ̀ lódodo ẹ̀ lódodo ẹ̀ lódodo miskin máa wò mí. والذي جاء بالصدق وصدق به. Imam block industry. أولئك هم المتقون. Ẹ kọjú sí mi àwọn àti ẹ̀ ń ṣòwò wọ́n wà láwọn olálùbáríkà ẹ̀wà ìsílẹ̀ dàpọ̀ mọ́tọ́dún ni ṣé lódodo ìgbà tó lẹ́sìn lẹ́ra ẹ̀wà bí ọ̀sẹ̀ mẹ́rin sísìn ẹ̀rà 20,000 nítorí tó kọ̀ táàkà sámú báyìí ń lòdì 15 lòdì 16 òdodo dà 18 ẹ máa sọ pé ọmọ ń gbóná èyàn ó gbowó ẹkún kó fi ra jẹ̀rín. والذي جاء بالصدق. bẹ́ẹ̀ yóò bá bẹ̀rù ọlọ́run ìyá àgbà oṣù Ramadan tá a lọ fẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ síbẹ̀ ló yẹ kí ẹ máa gbowó ní nǹkan ẹ lódodo èló lẹ́rẹ́ èló lẹ́ ń ta àìmọye owó tẹ́ ẹ pa níta tẹ́ ẹ padà san fọ́lọ̀ ní kọ̀rọ̀ yàrá. ṣèbí ní jọ̀hún ẹ̀yin àgbàlagbà lẹ jókòó yìí òdodo ara jọ̀hún wọn láì mọ̀kọ́ ká má lè òdodo tán ìyá mọ̀kọ́ tún má lè yóò wá fóònù ọmọ rẹ nílé ọkọ mo fẹ́ rí ọ o ó fẹ́ pè fálẹ́nu orí bẹ́ẹ̀dì tẹ́ ti ń kì í mọ́lẹ̀ náà ti ń kì ọmọ rẹ mọ́lẹ̀ ẹ lódodo ẹ lè kú re. والذي جاء بالصدق وصدق به. ẹ lódodo bàbá ẹ̀yin lẹ jókòó yìí bẹ́ẹ̀ bá ra lẹ́ńjọ̀n tó lọ Gánà ìbá lo 100 ọdún yóò bá tí ó ti fi àpáta ṣe foundation rẹ báyìí ara ló sì máa bá a sàn lọ́dọọdún tó o bá ra lẹ̀ lónìí tó o lọ Gánà tó o kàn lọ sùn kó tó jáde ilẹ̀ rẹ ti di tẹlómìn. ọmọ àgbẹ̀ ibí náà ni mo ṣe kọ́nà nàìjíríà báyìí àlífà báyìí èwo ló dé. màmá ṣé ń bọ̀ díẹ̀díẹ̀ àbí òdodo bá wà ilé tẹ́ ẹ ti kàn láti 1920 ṣé girẹ́ ju ẹ dá mi lò owó ogi wo lásán èwo lẹ kó wá tí wọ́n bá kan sílẹ̀ báyìí ọ wàá sùn nígbà tó kàtíkè gbogbo ogi ó ti wá jù nígbà tẹ́lẹ̀ bá dà sí ọ̀la. ẹ tẹ́ ń tagi ẹ̀ lódodo kápẹ́ntà tó ti mú ọ lọ́dọ̀ ẹ ti ń tagi tó ti lè gbé ẹsẹ̀ sókè ọ̀nà ká wálẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé fi tèmi kún ó ní kó lóòdù gìnnù pé lóòdù ẹ lódodo ẹ lódodo lẹ́jọ́rọ́sì olódodo lẹ́yìn owó handout ọmọ ọlọ́mọ wọn ń sílẹ̀kùn wọn lẹ́nu ọ́fíìsì àgàtẹ́ ní kàn jòkó ọmọ ọlọ́mọ ní ń ta kàkà níbẹ̀ sẹ́ńtẹ́ ni wá ṣe ń skúlù kọ́ mi ò tó jáde ó ti sẹ́yìn fún ọ̀gá bíi 6 ẹ lódodo sálárì yín ò lè tó yín ṣe ń pa tó dẹ̀ pààyàn lẹ́kún pẹ̀lú gbogbo owó tẹ̀ ń gbà ọmọ tí ò jẹ́ sísọ ń wò ẹ fẹ́ẹ̀lì ẹ̀ pa àtẹ́lẹ̀ alùbáríkà ò sí ẹ lódodo. ohun tí a ní wá sọ yóò kojú bọlé lónìí o. والذي جاء بالصدق. bàbá bí ẹrẹ bá dijọ́ kejì níjọ́ tí a pa mí lónìí ẹ mọ̀lú òwà ní tàná ni
gbà tí o ti bọ́jà á lẹ́sì ẹ̀ tòní tí mo pa ni wàláì òdodo nù ràyè tó bá wù ọ́ kódà débi àwọn aláka lónìí tó o bá ń jẹ lọ tó ń jẹ tó fresh lọ ọwọ́ àti kankan ti jẹ tánu èyí wọn lè bí òkúta ṣètánì. والذي جاء بالصدق ọlọ́fọ̀nì tí alájọ sílẹ̀ mẹ́rin èèyàn rẹ̀ آمين ẹ gbọ́ àwọn tán ìkẹ́ búrẹ́dì kan àti ọmọ ṣe bí erin báyìí tí bàbá ilé alápẹ̀ ń ṣe gbogbo wọn bẹ́ẹ̀ tó bá ti lè dijọ́ kejì wọn ní búrẹ́dì tàná ni tòní ni ẹ̀yìn búrẹ́dì ẹgbàá pọ̀ ni àwọn fi òróró pa lójú èyí ń wà ba ẹnu jẹ́ ẹ wá lẹ kọ́lé níbì kan atẹ́gùn wo yóò rì ẹ lẹ tọ́pìkì tí mo mú nìyẹn ẹ lódodo kí ló dé tí o sí èrè pé aṣọ mọ́ bàbá kejì títí lọ́ọ́ bàbá ọ̀ràn sọ níjọ́ díẹ̀ tó bá kù yóò fi lé lórí ni àyè bẹ́ẹ̀ kọ́ pé àrùn sọ tán ń ta sọ yín kù ni ṣé bẹ́ẹ̀ kọ́ ni sásọ òkú mẹ́rin ẹ̀yin gbọ́ pa bẹ́ẹ̀ jọ lọ èmi náà gbé mẹ́wàá lọ mo sáàsì gùn ju yín lọ bóni tí ń wà ó fi rán níkà fọmọ rẹ àwọn alọ́kadà gbà sòkòtò ló wọ̀ jáde. والذي جاء بالصدق وصدق به kó máa yá lọ ẹ máa fara máa ní àìlódodo ẹ̀ṣẹ̀ sí ni àwọn ẹni tí ń jẹ́ òdodo wọ́n ní kábàrù àǹṣẹ́yìn àlámà wà bíi òun ni ká sọ nǹkan lórí bó ṣe wà gangan ká ṣe nǹkan lórí bó ṣe wà ká sọ nǹkan lórí bó ṣe wà òdodo nù. làhálà nafsik kódà kó ṣe pé wà ló ṣẹlẹ̀ sí sọ́jáde kódà kó ta kù ọ́ sọ. ذهب الصدق òdodo lọ. وإخلاص العمل. iṣẹ́ tó mọ́ ti tẹ́ láyé lónìí ẹ̀yin àgbàlagbà lẹ jókòó yìí nígbà tẹ́ ń pín ilẹ̀ yín lọ orí òjòrí lẹ pín ẹ̀fọ́n obìnrin ẹ̀fọ́n ọkùnrin déédéé bọ́lọ̀ ti ní kí ayé orí ìjọ náà tó bá sáyé ìsìn ẹ̀ ní rí i pé wọ́n ti kú tán ìjọ náà èké ò tí ì pọ̀ tó àìsè sí ni tó tẹ̀ kíní wọ̀nyí lọ́wọ́ wọ́n mọ̀ fún wíńdò wá pa àwọn èèyàn ni òdodo ò sí mọ́. ذهب الصدق وإخلاص العمل. mo kí bàbá jíjọ láàánábì. ما بقي إلا رياء وكسل. ànábì wa sọ. الله عليه وسلم. ó ní alaykum bis-sidqi. dá sẹ́díkì. kòkòrò àsìkí. olódòwò yín kẹ́ máa sòdodo. alága mi wà bẹ́ẹ̀ àbí. ó dẹ̀ sòdodo ẹ sì ṣe òdodo. bẹ́ẹ̀ bá sọ ẹ tún wá ṣe kí ni. ẹ ṣe. ó lọ torí òdodo tẹ́ ẹ rí yìí o tí mo ní ẹ ṣe yìí yahdi ila al-birri. tí ẹ bá fẹ́ràn kó máa sọ òdodo àbí kó máa ṣe yóò máa fi mọ̀nà lọ síbi ìṣe dáadáa olódodo a máa láyà bí kìnìún yóò sì lè ṣe dáadáa because ọtí ní yàdín lójú ọmọdé rẹ ọmọ àlùbáríkà yìí mo bọ̀ wájú mi gẹ́gẹ́ kí ló orúkọ rẹ waliyullah abájọ tó fi lè dúró báwọn ọlọ́run sì ọbẹ̀ jálẹ̀. ذهب الصدق وإخلاص العمل. ẹ jẹ́ sẹ́ńtọ́ sọ̀rọ̀ lórí ìbàjẹ́ náà. ما بقي إلا رياء وكسل. kò sí tó kù láyé mọ́ lónìí táyọ̀ kárí mi àti àtòròjú òròjú gbogbo olè tí ẹ kí búlọ́ọ̀kù ẹ̀ lágbolé tí ẹ ń kí pẹ̀lú ẹsẹ̀ níjọ́ náà kò wódò ni gbogbo etí ẹ ń fi àbòsí kọ́ ní ìsìnkú tí máa ya ẹni ó kọ àbòsí búlọ́ọ̀kù àbòsí yẹ̀pẹ̀ àbòsí bẹ́ẹ̀ ni wọ́n já yẹ̀pẹ̀
méje wọn ò jà wọn àjàlura wọn èmi mà ti gbọ́n ju àná ní ẹja lọ́tọ̀ọ̀tọ̀ táwọn àjà lórí ara wọn mo fẹ́ ẹja yẹn. ما بقي إلا رياء وكسل tíyà lọ́jà ń gbọ́ báńkájẹ́ ìgbé. ذهب الصدق وإخلاص العمل وإن البر يهدي إلى الجنة. الله أكبر. tí ìbá ṣe wá fẹ́ràn kó máa ṣe dáadáa tó jẹ́ ọmọlúàbí àlìjẹ́nà ní lọ. àwọn Olugbense ní náà ẹ̀ dáhùn ó sì kà mí la. ẹni kí ni ń jẹ́ ọmọlúàbí ẹbí mi kí n tó sọ. síbi ilé ọlá la wà yìí ilé ọlá tí ò bá sọmọlúàbí wọ́n máa dàbá kan náà bí ẹnu lárún ni. àtìrẹ́ lè mọ́mọ́ àtìrẹ́ ọba àtìrẹ́ àjòyè bẹ́ẹ̀ bá jọmọlúàbí ẹni nǹkan mẹ́rin ẹni kí ni àkọ́kọ́ àrídọ́ bílíkọ̀dọ́ láàrin ara yẹn máa gba kádàrá tọ́lọ̀mbà kọ tọ́lọ̀mbà ti kọ láàrin ọmọ ọlá kò sí wàhálà mọ́. ẹ̀yin ẹ̀ wo jọ̀hún tí bá tún ní jọ̀hún ẹ̀yin tó bá jọ̀hún gbogbo ọmọ tó wà lọ́yẹ̀dẹ̀ ó kọ àkọ́bí lọ́kùnrin wọn máa jẹ́ wọ́n ní bàbá tiẹ̀ o káwọn ní sítù ni ọmọ àbúrò máa jẹ́ sítù ọmọ àrò máa jẹ́ sítù sítù tẹ́ ń jẹun bàbá àgbà kan ní jẹ o lónìí àti bàjẹ́ kìnìkan àwa ńlá ilé tí a òsínì là ń jẹ ọba àjẹ màláìka nìyá rẹ nítorí ọmọ jẹ nù òsínì dr òsínì Gbóyèga òsínì ni ọba àlọ hó ọba àlọ h hussein òsínì dẹ́ẹ̀ ni ẹ wá wo kánì ilé ọlá lónìí àti wá là kìnìkan ọmọ kìnìkan ọmọ kìnìkan ọmọ ẹ̀gbọ́n ni ṣèbí níjọ́ àwọn ni bàámi rẹ̀ níbọ̀ ẹ̀ bàbá tó bí èmi àti tọ́ba ní bàbá rẹ̀ níbọ̀ wọ́n fẹ́ lu yàn pa kálukú sáà tí ẹ̀ mọ yìí mọ̀lẹ́bí mọ́ lónìí ǹjẹ́ àti ẹ̀jẹ̀ yọ̀ mọ́ pa níran mọ́ gbogbo ilẹ̀ ń gbẹ́yìn ìlú tẹ́ bá kọ́lé ńkọ́ sólẹ̀ lójú orí irú ààfin kẹ́kọ́ ọmọ wa níjọ́ ọdún kẹ́pà màálù kẹ́ máa jẹ́ papọ̀ bí wọ́n ti jẹ́ níjọ́ ń gbọ́ mùnáfìkì ò jẹ́. níbi tí Yorùbá burú dé bẹ́ẹ̀ lẹ́nìkan tó lè gbówó rẹ̀ kalẹ̀ ẹ má jẹ́ o yóò lọ́rọ̀ àwọn yín ni ebi ó máa pa wọ́n ẹnu wà gbé kátó bí ẹnu agilintí ẹ kóra pé ẹjọ́ lọ yídì kí ni mo jára ajọ́ òun ó jẹun papọ̀ gbogbo ọkọ nìyẹn lówó lọ́wọ́ tó ti di jẹ̀mọ́ ojú òní ti olòṣì àti máa jẹ́ ẹ̀yin wá lọ́dúndùn ọ̀ẹ̀dẹ̀ tí ò ti dùn kọ́ ẹ wá ní mítìnì ọlọ́mọlé ń bẹ òkò ní òfin léyìn lójú ebi ń pẹ́ nìkan ní mítìnì lẹ́yìn tọ́lọ̀ ti lọ́mọlẹ̀ ẹni ò dáwọ́ mínítì sóró ra búrẹ́dì bàbá onímọ̀sáhùn sèbẹ́nù mí ni ó nà ronú mọ̀lẹ́bí níjọ́ bọ̀dá mo ti bá yẹn dáwọ́ yín kẹ́gbọ́n náà lè bàbá dá tiẹ̀ nígbà míì wọn lẹ́gbọ̀n rẹ̀ jẹ́ mínítì ọ̀sẹ̀ mẹ́ta ìwọ́n sì lọ ń dá tiẹ̀ nìkan dá sétọ́ bá sùn lẹ̀sọ̀ lè dá ayé gbé. àwọn fóònù bọ̀dá rẹ̀ wọ́n lẹ́ jẹ́wọ́ ojútùú àbúrò tó lè bá a san pààtọ́ lálùbáríkà òsì. ẹ̀yin tẹ́ ẹ lọ Gánà níbi ìníjọ́ o ṣùgbọ́n nìkan ló kọ́ dé Gánà yóò wá wálé ẹ̀fún mi lọ́wọ́ mẹ́rin ìran yín fi pọ̀ ń Gánà àwọn tó kù tó dáa fún lónìí ta ló mú ìyàn lọ́mọ Kaduna ọmọ Ọ̀fà kan ló kọ́ dé Kaduna ìkan ló kọ́ dé Gùsò tí wọ́n mẹ́yìn yòókù ìkan ló kọ́ dé Kánò gbogbo olùtọ́ ọmọ yín wà tó dáa fún ẹ èwo ló wálé wá mú ìyàn mọ́. ìtọ́sí tó ní kó tún sàánú kó mú yàn ohun tí ó pa ló mú lọ. bí ṣe ń lọ ìyá ló ti ju àdó sí lápò kó lọ bá tiẹ̀ jẹ́ lọ. ẹ jọ ṣé mo ń communicate. ذهب الصدق وإخلاص العمل. ìrántí wọ́n fẹ́ sọ òdodo ẹ gbọ́ wọn kọ́kọ́ máa gbà fúnra wọn náà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ àárín èwo nìtàn wọn ìpìtàn lé ọlá ìkànnì ọmọ opó ìkànnì bàbá rẹ fún àgànná wá ara àjọ tí wọn bá kó nǹkan papọ̀ ni wọn ò ní pọ̀ wọn rọjò ni
wọn náà dúró ń bẹ̀ ní ẹ̀sọ́ níjọ́ tábà ní ká máa kààyàn èyí mélòó gan ni bí kálukú wọn wá dájọ́ rẹ ni. kódà tẹ bá dágbó lémi ọmọbìnrin jẹ bá lé gbọ́n tó ti dìran kẹta ẹ̀ ṣe pàǹtàn ẹ wá máa wo mọ́sílẹ̀ ọmọlé ọlá tàbálẹ̀ tó ní láárí wọn ni kò tí ì kọ́ ọ̀ lè bá a yanjú rẹ̀ ìyá rẹ̀ la bí níbi táwọn ọmọkùnrin ò ti lálùbáríkà ẹ tó lé nìkan ọmọ obìnrin ẹ jẹ́ dàpọ̀ kó dọ̀ ọmọkùnrin. ما بقي إلا ẹ̀yin lẹ pè mí èmi tán yàn. رياء وكسل. ẹni tí ó fún yín nìkan ẹ ti pa ní tán àbúrò tèmi tó jọmọ àbúrò dáàdùá lóbìnrin bí náà bá dé máa ní lọ́ra màálù kan yóò lọ rà wá tí bá pa ní tán òun bá lówó lọ bí ìjìgbín nìkan sáàyè rẹ̀ ò ní yọ. kéèyàn rẹ nìkan lọ́wọ́ kó tún máa sakọ ẹ lọ gbà fún kádàrá ìyẹn gbọ́kọ̀ wá ẹlẹ́ẹ̀jọ ní ṣé mo fi gbé yín lọ yídì sódà bíi kẹrin sẹ́ni. ẹni sẹ́wọ́ bẹ́ẹ̀ bá ní kú ẹ̀ tẹ̀ ní bárùn. ṣé wọ́n ń tẹ̀lé mi? ẹ̀yin bàbá àgbàlagbà sẹ́ni táwọn ọmọ yín gbédè yìí ẹ gbà á wọ́n bá yín lẹ́nu rẹ̀ ṣùgbọ́n ti fọ̀lá túbọ̀ ẹ gbà á pé gbogbo ọjọ́ kẹta ọdún o àmọ́ ṣe kìnnì kan dé ibi ò wá kún ẹ̀kọ́ ọmọ yín wá kí gbogbo àdúgbò máa mì kí wọ́n máa jẹun ẹ̀sìn oúnjẹ bíi oríṣi 50 ìwọ jẹ yìí ibẹ̀ ni wọ́n ti máa mọ́ra wọn kò sí káràpọ̀ mọ́ kó jábẹ́lẹ̀ kálukú lómi ṣe tirẹ̀ ọ̀sì ẹ̀sìn. ذهب الصدق وإخلاص العمل. kọ́ ọmọ tó fẹ́ kọ́ fẹ́ lójú bàbá sẹ́gbọ́n ní ẹ máa wá jẹun ẹ wá lọ́dún ọdún ẹnìkan bẹ tí ń fọ́ rárá ẹnìkan wá sẹ́nu yòdòyòdò oníbàríkà yèdò kò ní dáa fún ọ ẹ kú ọdún kò ní yí ọ bàríkà yèdò kọ sóyè èdò délé tiẹ̀ ni. ما بقي إلا ṣé mo lè sọ kejì o. رياء وكسل. àlàáfù àìndàl kudra lára dáadáa tí mo fẹ́ tu ẹ ní kíni tó o bá tiẹ̀ lágbára kọ́ gbẹ̀sán ọmọ ọlá yìí gbẹ̀sán lára ara wọn níbi tó ọmọ ọlá bá ti dín agbára wò olùsí ni ó pọ̀ níran wọn. ẹ mọ̀ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi bá ó yẹ gbogbo ilé tó bá ti tóbi wọ́n máa dẹ èṣù sí ẹ̀yin lẹ̀ ẹ́ sóògùn èṣù sọ́sẹ̀ mi mọ̀ sẹ́ wọ́n jọ bí a ní olótó mi ń sẹ̀ ó tán ṣèbá burú mi ṣèbá ẹ̀gbọ́n wa ni bọ̀dá tó ayàn jẹ́ kẹ́ tó wọ́n ti di ẹja jọ mú nǹkan ní títì ilé kò ní sọ́mọ tí ó gbèrí mọ́ ẹ̀yin olóbìnrin ilé nìjẹ́ sì fẹ́ wá tó ń jàjà fún kọ́mọ ló sàdẹ̀ níwájú ṣé òun ẹ̀kọ́ bí ni tó ọlọ́gbẹ́yẹ wá orí ẹ̀ tó nílé ó pa ẹyẹ òfò rẹ̀. wọ́n fẹ́ wọlé ọlá wọ́n ti ń he ní títì tí bá síbi ọtí lọ́kọ̀ ọmọ kókó ọmọ èrùwà ọmọ ta ní bọ̀ njòkó síbẹ̀ ọwọ́ adébẹ̀ tán ọdẹ akíntọ́lá takú ọyà tán kàtàkàtà lọ́ọ̀dẹ̀ afẹ́tán wò ẹyẹ rẹ̀ òbòdè nù. ṣèkíyà. ما بقي إلا. obìnrin kan ní ròyìn fún ànábì. sallallahu alayhi wa sallam. kódà ẹ̀yin ọlọ́mọ oṣù tẹ́ ẹ bá jọmọ ọlá ń fẹ́ máa dákọ̀ọ́lé ọba kẹ́mọ́nì wọ̀nyí bá wí tẹ́ ẹ jọmọ ọlá jẹ́nẹ́rálì ẹ má dààmú ọmọkùnrin yín mọ́ ẹ lè jẹ́ wọn tó ayé gbé. wọ́n ní wọ́n dọ́rọ̀ dóde wọ ọlọ́mọ oṣù ọmọ rẹ kùnrin náà wọ́n mọ̀ dọ́rọ̀ dóde obìnrin bàbá tiẹ̀ náà ni. ta ni ọ́. ọ̀jẹ̀ wọn gbọ́ra wọn yé ṣùgbọ́n ọlọ́mọ ọlá ni ọ́ ni ábẹ́rẹ́ ẹni obi ọ̀. wọn àmọ́ dá mi ló mọ̀ Prince Abdulrauf àṣẹ àwọn aróyìn obìnrin fún ànábì. sallallahu alayhi wa sallam. wọn náà máa kírun àmọ́ gbà wẹ̀ àmọ́ wá ní ìwà kan o
sayyi'atul khuluqi ń bẹ fún kò níwà ìmọ̀ fara ní àwọn èèyàn ará àdúgbò mọ̀ dàbí àti ẹrú yóò fẹ́ lómi lójú yóò rẹ lómi lẹ́sẹ̀ Ànábì ilẹ̀ wa ní kírun la khaira fiha kò lálùbáríkà kò sóríire wàhíyà finnari kọ́ra yóò wọ nájọ́ kìyàmá. Allah. tó ń ti rán àtàwẹ́ rẹ̀ ṣé mo lè wí kẹta ẹ bí mi o mo lè sọ àbí lábẹ́ tí ń tú lọ tí mo ló pín sí mẹ́rin ni o ẹlẹ́ẹ̀kẹta wà á ń tù tí yàmà ní haramak ẹ dákun ọmọ ọlámọ fúnra wọn ní nǹkan ni tẹ bá dá àwọn ará àjọ ń dákọ ọjọ́ because mo bá àwọn tó bí a tẹ́lẹ̀kẹ́ bá dé láti bí Ghana àbí Kánò tó bá dá aṣọ tuntun ẹ̀ka yẹn tẹ̀mẹ́ lẹ́yìn níwájú ààfin tó bá dá aṣọ tuntun tó bá ti mẹ́rin ló kó wálé àyẹ̀gbọ́n ló bá wọ méjì kí bọ̀dá ń tàn ló lọ́wọ́ ní gúúsù náà yín náà tẹ̀ sí bó ti jẹ́nu àbí wọ́n bá wọ̀ ọ́ mbẹ̀ tó náà bá ń lọ bó ṣe sùn ní ń tà lọ́fà wọn náà kó gbá wọ́n fún ni tó wọ́n nílẹ̀ Haúsá wọ́n jọ ń búra wọn ní nǹkan kí la búra wọn má lónìí. wọn mọ̀ dá mi ló mọ̀ àbúra wa ní nǹkan mọ̀ àìbúra wa mọ̀ olùsíwò hàn gbangba olówó ṣèkínni yóò hàn gbangba síbi ń ta bá bàbá wa kejì gbẹ̀yìn bá pa adìẹ lọ́ọ̀dẹ̀ níjọ́ ó lè mọ̀ rí ẹsẹ̀ rẹ̀ jẹ níbi ẹ bá ń ṣẹ́ lórí ọkọ mi ẹ bá mi yóò sì hà tán inú ló máa dùn pé nù ní ẹ jẹ sí bàtà wá sí ń bẹ tí àyà wa pọ̀ láyé ọlọ́ba foríjì wọn ẹ tó bá kọ́ dáná tán oúnjẹ rẹ̀ lájẹ à ń lọ sunu àwọn abàdé bíi pé nísìnyí àhúndé àdùgán ní yàrá kúròpọ́ọ̀tù ní yàrá àmù ní yàrá gáàsì ní yàrá àáké ìlàgì ó fi rọrí níbi kó fẹ́ fún yẹn lò orógùn lábẹ́ bẹ́ẹ̀dì igbá kànga nínú àpótí ó wá sàlá ó nígbà kànga ó ní ẹgbàá mi ejò òun náà ló gbé wọlé fa. Chairman ṣé mo ti gbé John wá báyìí mo ti lọ gbé àwòrán John wá ìyá àdínì àbáwòrán John kọ́ ni àmùkan ni ó wà lọ́yìdẹ̀ fún mímu àmùkejì ó wà fún tá a bá fẹ́ fọ̀ tó bá ṣe abiyamọ mẹ́ta ló wà lọ́yìdẹ̀ níjọ́ náà kòkò àgbo ni wọ́n mọ̀ fún gbogbo ọmọ mu wọ́n ò jọ lónìí wọ́n wàá kọ àmàlà sínú abọ́ gbogbo àwọn bọ́ìsì inú ilé wọ́n sì kìtìbó ètò bá sunkún tó lòun òyò ìyá rẹ̀ lọ yàwó níjọ́ mi onú máa náwó lábẹ́ ẹ̀yọ́kù ajẹ́tọ́ ara wa asùn ajarunpa àtọ̀ síra wa náà bó o lẹ́sẹ̀ rí atúká kódà nísìnyí ọmọ tá a bínú ẹ̀ ti kan bẹ́ẹ̀dì lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tá àwọn ò ṣekú. ẹ ti wá kọ́ ọkọ̀ ọmọ kọ̀ọ̀kan síbi abọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ tèmi àdábọ́ ní níjọ́ àdábọ́ ní ìyọba ti mú ni ó wá kọ́ ọkọ̀ arú ó ti ní ọmọ tí ń jẹ báyìí ó fọ́ dàkọ́ ó ti rẹ́rìn ramani ní jẹ́. ذهب الصدق وإخلاص الأمل. ẹ̀yin lẹ pè mí o ààfin àwọn ará John la wà yìí ẹ jẹ́ n sọ̀rọ̀ ará John kalẹ̀ nísìmí bẹ́ẹ̀ ti ń sẹ́nu o bàbá Prince Abdulrahman kejì ṣé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ti ń sẹ́nu bá a bá padà bẹ́ẹ̀ báyọ̀ ṣe máa lọ ní lọ ayé má dùn nígbà náà tẹ́ bá lo okun bàbá yín ẹ kọ́ lóko bàbá yìí ẹ lọ bẹ́ àgbàdo ẹ̀sùn jẹ ẹ lóko bàbá kejì nu ìbẹ̀lẹ̀ ti lọ sun ànàmọ́ jẹ ẹ wú gẹ́ níbí ẹ máa tọ́nu káàkiri kíni kan tiẹ̀ parun lọ́fà yìí ní kíni òun já tiẹ̀ kiri ọdún ká mọ̀. àwọn ọmọ wo màmá ti ń jẹ́ káàkiri ọdún ká ọmọ wo màmá sọ pé kíni yẹn dẹbí pọ̀ ni ẹ tẹ́ bí ilé màmá tèmi ilé ajíbówó ló wà ilé ajíbówó láti ilé lè mọ́mù àwọn àtọ̀ títí ìpópó àwọn aṣọ ọmọlọ́dún yẹra wò ògùn lẹ́wùrẹ́ ó fi yòókù gbá bọ́ọ̀lù góò barikade sala àádé kínní epo bí epo sójú gọ́gù tó jorí wa lọ
àwọn náà ti wá dín ẹran kalẹ̀ ọmọ àǹtí mi ń bọ̀ ọmọ tiẹ̀ náà wà lé wa sáà tí ẹ̀ sẹ́yìn mọ́. gbogbo ohun tí a kíyèsí nu yàrá tó so á pọ̀ àmọ́ wọ́n tiẹ̀ ń ṣe tó yẹ ọ̀lùdé bá dé gbogbo ọmọ ọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ ilé rẹ̀ náà ti máa ń ṣe. àmì ìlú tún lọ bò mí ẹ̀ sẹ́yìn mọ́ lónìí ẹ̀ wá nílé òtòrò náà tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀tá láti kékeré ẹ̀ lè bá sọ̀rọ̀ kí wọ́n gbọ́. àfọmọsọ́dọ̀ ara wa mọ́ irú èmi ń sìn mò ń sọ̀tà kan nu mọ́tò ìgbà tí bàbá Imam Hussein kọ́lé ńlá báyìí ìgbà tí dáàdì mi tó yàwó ní bàbá dálé kọ́ fún wọn ni olùpọ̀tẹ́sì kejì tẹ́ ń wò so ọ̀dọ̀ step mother mi lèmi gbé tí ẹ wà lọ́dọ̀ bàbá àti wa lápá bíi ibẹ̀ ni mo gbé so bó o ní wọn ò ṣe ní fẹ́ mi ìyáálé fọmọsọ́dọ̀ ìyàwó ṣé bẹ́ẹ̀ kọ́ ṣé fẹ́ kọ́ ọ̀hún ẹlòmíì tí bá ń lọ wẹ̀ yóò yà gbọ́mọ lọ léwẹ̀ ni ẹni ibi àní máa ń sọkún bẹ́ẹ̀ olórí ibu ń lè gbọ́mọ fún yẹn ọmọ máa jẹ òórùn kí lọ bí tẹ́nìkan bí irú ẹ rí. ṣé mo lè sọ méjì sí ń lọ rọbí láì lóyún ohun tí mo jẹ́ káyé tó rẹ̀ ní kí tó lè jẹ̀ mọ́ ẹ̀ dá mi lóhùn àzìyára tí ẹ bá dáná owó lẹ̀ níjọba ẹ̀ mọ̀lẹ́bí ó tì ní wọ́n á jókòó tì wọ́n ò sì ní jẹ́ ní ìparí ìnáwó mọ̀lẹ́bí ìsìn wa láyé òtòrò mọ́ ẹ̀rọ ọkọ̀ wọn máa kùn àti ìjẹun o kájíwọ̀lú bó o lọ wí jèrè. Dhahaba sidiqu wa ikhlasul amal ma baqi illa riya'un wa kasal. torí àsìkò Naam. ọ̀rọ̀ tó kù mo fẹ́ sọ àmọ́ ẹ jẹ́ ń gé kúrú bá ẹ máa wo mọ̀lẹ́bí ìsìn bàbá Mọ́gàjì mọ̀lẹ́bí ìsìn chairman ẹni kí ló kù lọ́rọ̀ tiẹ̀ àná ó kọ́ dẹ́ndájí àárọ̀ jẹjẹ ẹnu ọ̀lẹ́ ti máa gbọ́ àlébù ọmọ ìyá wọn wọ́n jẹ àmàlà tán ẹ̀yin ọ̀tá rẹ̀ ńgbà tẹ́ ẹ jẹran màálù ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ẹ jẹ màálù kan tán kí lẹ fẹ́ kọ́ta ó jẹ ẹ fẹ́ tú láṣìírí ni tẹ́ ẹ fẹ́ sòkò mọ́ níjọ́ mọ̀lẹ́bí ní ọkọ̀ wá ń dájí wọ́n bá pa ẹran wọ́n ti bá wí wọ́n ti bá gé wọ́n tó kánópì wọ́n fẹ́ kó yẹ nù mọ̀lẹ́bí wo la rí mọ́ mi tá a ṣe lónìí tí a bá sì wá wọ́n kọ́ jẹ igẹ̀ wọ́n jẹ ọrùn wọ́n jẹ gẹ́gẹ́rù ẹran ò tán wọ́n tún máa ya awọ jẹ bí ọ̀bọ. wọ́n lọ ń jẹ bàtà bọ́tà sẹ̀rẹ̀ ọmọ jẹ́ o bàbá ni mọ̀sán ẹ tẹ̀lé mi wọ́n tí mo sọ ẹsẹ̀ rọ ni tó bá ń sè náwó ń jọ ẹ tó bá ti pé obì lónìí ẹ má jẹ ntẹ̀ lónìí gbogbo ìyàwó táwa ṣe ìyá àgùsọ alájà wòsílà onírò àgé àti ìbòrí tá a mú lọ lé ìyàwó alájà sùyẹ́bà àwọn ń tóbi àni wọn kó obì kalẹ̀ alájà wa bíbá onóògbé tiẹ̀ kalẹ̀ alájà ráfàtù àwọn ẹ̀gbọ́n dáàdì wa àwọn ní ẹ̀ tó gbá fún wa àtàwọn àbúrò wọn ẹ wá láàrin máa pa wọn kú tán gan a sì mọ̀ pé nǹkan kú níran wa. mọ̀lẹ́bí ṣe máa dóde ní after 2 tó bá ti débi refreshment lẹ́rìí yẹn wọ́n máa rìn bí ẹni jìgá mẹ́nu wọ́n wà ní sẹ́ẹ̀ bínú o wọ́n ti plant wèrè kan sójú agbo tí fóònù rẹ̀ tí ò ní nọ́mbà mọ́ onìkan ló lè tẹ nǹkan rẹ̀ kò máa ń tẹ́ ń bẹ́ ó ti fi rọ̀bà lè mú ẹ̀ ló wọ́n ti fẹ́ máa sáàfù oúnjẹ ó wàá yà wọ̀ lóbi bán bẹ́ẹ̀ nínú mọ̀lẹ́bí ẹ̀ lẹ́jọ́ onídùnnú kódà ó débi ọ̀fọ̀ lónìí ọ̀fọ̀ gan ọ̀ níwẹ̀ pọ̀ níran mọ́ ẹ̀yin náà dákẹ́ ha ẹ̀ admit pé òdodo ní sọnù ẹ̀ wá nílé ó tòrò ẹ̀ tó ní sọ̀rọ̀ ó tòrò ẹni dúró tì ẹ̀ wá ní afẹ́sẹ̀ méjì ní ọlọ́run bàbá ẹni kò ní dá fún bàbá ọ̀ kí ló ṣe mí rí tí mo rí yín ọmú tó kàn tẹ́ ẹ mú ẹ jẹ́ àpadà síbi òdodo káyọ̀ lè tòrò kárí mọ̀lẹ́bí gbé débi tí ń lọ gbogbo ilé tó wó wọ́n bí ọmọ tó lè kọ́ ìwọ nìkan kọ́ ọkọ̀ lójú ó dáyà délẹ̀ kò sí ilé tí wọ́n ti bí ọmọ tó yàn ọ̀tẹ̀ lójú ó sàlọ̀ ìyá rẹ pé sọ́wọ́ fẹ́ kú tó pa bàbá rẹ nù.
ìbá má ṣe bẹ́ẹ̀ kò síbi tí wọ́n ti bí ọmọ gidi ẹ fi lọ. ẹ̀yin yóò tì ibi ẹwà mo lù í lọ́gọ̀ ẹnu ẹ̀ ní sí òfò ìwọ tó bá bínú wọn sàmí. Àmín. lórí mo rí pọ́ sàmí ọ̀ sàmí o. òdodo wa pín sí mẹ́ta asid kufil akwal káfi gbólóhùn ẹnu sòdodo asid kufil afual ká sòdodo pẹ̀lú sí ọwọ́ wa káràn tí o máa sáré ká ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ já omi ẹsẹ̀ bíà wà asid kufil ahwal àtòdodo òṣèṣì ẹlẹ́wọ̀n lẹ́yìn o kó fi tó dáa hàn ọkọ ọmọ bínú mọ́ èyí mú ọ lọ bí ilẹ̀ tó rà wọ́n lọ ní débẹ̀ yìí yóò panu. n tó tún parun tẹ́ ẹ mọ̀ sẹ́ẹ̀mọ̀ tó parun àwọn tí wọ́n ṣe fún kò lẹ́yìn téèyàn bá ń lọ ilé ọkọ níjọ́ tí wọ́n bá mú ẹrù kalẹ̀ wọ́n wà máa kà á ìròdì mélòó àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mẹ́rù mọ́ gbogbo wọn tí wọ́n mú ti ẹni yìí wọ́n já lójú òun lọ́ọ́ ti máa nàró sókè lójú ẹ̀ kàkà sẹ́ ńlá ojú rorò ó nà ní jọrẹ lọ wọn ni adúrú ẹrù rẹ ní wọn ò bá tú palẹ̀ níbi tí ń lọ ni ẹ wá láyé ò tòrò bó dé ti tòrò ẹni kí ló tún parun mo fẹ́ dẹ́yìn padà síjọ́ bàbá kejì ẹni kí tún ni tẹ́yìn bá fẹ́ kọ́lé ńjọ́ ìyẹn tí wọ́n gùn iṣu ńjọ́ tí a fẹ́ lálẹ́ o lọ́dọ̀ mọ́ dúrọ́ọ̀mù ni wọ́n fi ṣe sùn lẹ́pọ̀ mọ́ sàn tá a sọ pé òun fẹ́ ṣeṣu ọ̀fẹ́ kọ́lé ọ̀ṣẹ́ṣu sàárè rẹ̀ wọ́n gbé lọ wọ́n ń ṣeṣu ọwọ́ àrò ẹ̀fọ́ ọ̀fà díẹ̀ sí ọ̀kárẹ́ wọ́n ń bọ̀ lórí wọ́n máa kùn bí orò tó bá yẹ wọ́n máa gun ìyẹn ní agbárí rẹ̀ pápá pópà ọ̀sìn yẹn gun fún ara àdúgbò nù. ta ló ní òrí bẹ́ẹ̀ ó sojú àwa tó ń jọ náà ọkọ̀ òbí lágbolé mo fẹ́ gbẹ́lẹ̀ lémi o wọn wá wá wọn tó báyìí ó dùn jọ náà ìgbà tó yá ní bàjẹ́ bọ̀ èké wọ̀ kò sódodo mọ́ ikú ní tẹ̀lé